Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, according to the time níbi tẹ́ wà káàkiri àgbáyé. Mo rí nǹkan kan tí wọ́n fi ránṣẹ́ sí mi. Mi ò kà náà o, mo kàn wo àkọlé ẹ̀ ni tó ń sọ wípé Yorùbá nation, treason or something like that. Kò sí nǹkan tó jọ o. Self-determination òun la ọmọ Yorùbá dó lé lórí. Ó yàtọ̀ pátápátá sí treason. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú wa, pẹ̀lú treason. Ní nǹkan kan ṣe pẹ̀lú treason. Self-determination right wa ni. And Nigeria is signatory to that right. Right to self-determination, especially tá a jẹ́ indigenous people. It is our right. And we're claiming that right peacefully. Peacefully. And nǹkan kan tí ò yí àwọn èèyàn ni pé kò sí ọmọ àpapọ̀ orílẹ̀-èdè tó ń pè Nàìjíríà, dead or alive, tó sọ orúkọ Nàìjíríà. Kì í ṣe àpapọ̀ sí ẹ̀yà kankan nínú ibi tó ń kó pọ̀ ní Nàìjíríà tó sọ Nàìjíríà ní Nàìjíríà. Colonial master, ìkànnù wọn nínú àwọn òṣìṣẹ́ wọn, òun ló sọ Nàìjíríà lórúkọ. Ìkejì ni pé orílẹ̀-èdè ni Ọlọ́run tó dá ayé àti ọ̀run, tó dá ohun gbogbo, ni ó dá Yorùbá, ló dẹ̀ dá àwọn orílẹ̀-èdè tó kù. Orílẹ̀-èdè ni wá. Wọ́n bá wa ní orílẹ̀-èdè ni. Kò wá sí ẹ̀dá kankan dead or alive ní gbogbo àpapọ̀ ibi tó ń pè Nàìjíríà tó so Nàìjíríà pọ̀, to amalgamate Nigeria. Again, colonial master ni látọwọ́ ìkànnù àwọn òṣìṣẹ́ wọn. Flora ló sọ lórúkọ. Lord Lugard òun ló amalgamate ẹ̀. So kò kí ń ṣe ìmọ̀ èrò àbí nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹnikẹ́ni tó ń bí ní àpapọ̀ ibi tó ń pè Nàìjíríà ló ń jẹ́ Nàìjíríà. So tí Ọlọ́run bá ṣe ìyanu tó wá sọ fún àwa kan wípé ilé ewu ni ká máa lọ. Yorùbá nation ti kọjá yẹn. Ọlọ́run ti ṣe ìyanu fún àwọn Yorùbá. Kẹ́nikẹ́ni ẹnikẹ́ni kó má fi nǹkan tí ò ń ṣe tọmọ Yorùbá kó má fi lọ́mọ Yorùbá o. Kó má fi nǹkan tí ò ń ṣe tiwa lọ ọmọ Yorùbá. Ọ̀rọ̀ tá à ń sọ ó ti kúrò láàrin Nàìjíríà, ó ti di ọ̀rọ̀ àgbáyé. Ọ̀rọ̀ àgbáyé ni ọ̀rọ̀ Yorùbá nation. Ayé dẹ̀ ń gbọ́, ọ̀run gbọ́. Ọba tó láyé àti ọ̀run, òun gangan ló rìnrìn yóò dẹ̀ mọ̀ sí. Kẹ́nikẹ́ni kó má tiẹ̀ fi ọ̀rọ̀ tí ò ń ṣe tọmọ Yorùbá lọ Yorùbá rárá. Self-determination ni ta ọmọ Yorùbá. Nǹkan táwa dẹ̀ tá dúró lé lórí nìyẹn. Tí gbogbo àgbáyé mọ̀ tún wọ̀n. Kò ní nǹkan kan ṣe, ó tiẹ̀ jìnnà sí treason rárá pátápátá. Nàìjíríà wà Nàìjíríà now. Nàìjíríà wà Nàìjíríà. Ṣé Sudan ò sí Sudan ni? Ṣebí South Sudan kúrò ńbẹ̀, Sudan wà ní Sudan now. Ethiopia wà ńbẹ̀, Eritrea ló kúrò. So Nàìjíríà wà Nàìjíríà wa, Yorùbá padà sílé wa ni. Ó ṣáà níbi tá wà kí àwọn amúnisìn tó dé. And òfin àgbáyé ó àláwẹ̀, ó gbà á. So ń bo ni treason ti wọ̀. Àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ a la ojú wa. Àwọn ọ̀rọ̀ oko ẹrú ni. Àwọn ọ̀rọ̀ amúnisìn, oko ẹrú. Kò sí ẹnikẹ́ni ẹ̀yà kí ẹ̀yà tó ń pè Nàìjíríà tó sọ Nàìjíríà lórúkọ. Kò dẹ̀ sí ẹnikẹ́ni ẹ̀yà kankan tó so Nàìjíríà pọ̀. Ẹni tó ń fi so pọ̀ ó ti expire. Amalgamation gan ti expire. So àwọn ìwà oko ẹrú, ọ̀rọ̀ oko ẹrú, ìdẹ́rùbà, fear tactics. Ọmọ Yorùbá, self-determination ni tiwa o. Òun náà dẹ̀ la dúró lé lórí. Bó ṣe rí nìyẹn. Ẹ kú palẹ̀mọ́ ọdún, a bá ọláyọ̀ àti àlàáfíà. Inú ìdùn nínú ayọ̀ la máa ti ṣe. Dandan ni kò yẹ. Àṣẹ Ọlọ́run ni. Bó kù ìṣẹ́jú kan, ọ̀rọ̀ Ọlọ́run ò ní lọ láìṣẹ. Ní agbára àṣẹ tí Ọlọ́run fi dá ayé àti ọ̀run. Yorùbá nation
2022 ni pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ God bless you.